Hello, ẹ̀yin èèyàn, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú àsán, ẹ kú àárọ̀, ẹ kú ìrọ̀lẹ́ ní gbogbo ibi tí bá wà ní ìrìn àgbáyé. Àníkà kí yín ni. Ó tó ọjọ́ mẹ́ta tá a ti jáde. Ọ̀nà ló pọ̀. Dó gbà mí àkọ́wò show àkọ́kúrò ń bẹ̀ because ní time ká máa jókòó sórí social media ká máa rojọ́ for a long time. I'm lọ straight to the point. Ní beat around the bush. Ṣé mọ̀ pé lórí page títí wa àwa máa ń sọ the truth ni. Then wà bias bọ́rọ̀ bá ṣe rí òun la ṣe máa sọ. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ báyìí ọ̀rọ̀ lórí Dorcas àti Kwame tó ń jẹ́ Toluwani debby. Ọ̀rọ̀ ojú tí ẹ̀yin èèyàn fi ń wo ọ̀rọ̀ yìí ó máa yàtọ̀ sí ojú tí àwa máa fi wo ọ̀rọ̀ yìí lórí page torí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Kí ló dé tẹ́yìn wọn fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin èèyàn ẹ kàn ń dá Kwame lẹ́bi. Ẹ má dá Kwame lẹ́bi. Òun náà lẹ́bi tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n ẹ má dá Kwame lẹ́bi. Tẹ́ bá ní pé ká wo past incidents of the issues of godmother or no godmother lórí Facebook. Ọ̀rọ̀ yìí ti ń lọ for a very long time. Okay. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Àbíkẹ́. Bó tẹ̀ yẹ pé amúta Àbíkẹ́ fún sometimes ago ó dẹ̀ ṣe kí ni ó make changes. A fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ godmother ò ṣe ọ̀rọ̀ godmother pẹ̀lú Dorcas. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Though Kwame òun náà ní fault tiẹ̀ ní ẹ̀gbẹ́ kan tó jẹ́ pé àwa gan máa dá lẹ́bi lórí page wa regarding nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan. Ṣé ẹ̀ṣẹ̀ ni téèyàn bá ní èèyàn tó help èèyàn tó dẹ̀ decide pókè o mo fẹ́ jẹ́ kí ọ̀rẹ́ mi náà kó jàǹfààní lẹ́gbẹ̀ẹ́ kan so kó ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Àwa fẹ́ lórí page wa pé Kwame ṣe tiẹ̀ with good heart because heart tó fi mú Dorcas kan ni Dorcas fi mú. Màá padà sórí ọ̀rọ̀ Àbíkẹ́ tí mo sọ. Ẹ wo ọ̀rọ̀ lórí woman tó ń pè ní Rosula. Given the fact that sọ pé bóyá sponsor fight lórí Facebook though page wa disagree with that pé torí pé ó fi owó tó ní ó fi sponsor fight lórí Facebook woman yóò fowó sponsor fight lórí Facebook but àwọn òkú tí woman yẹn ṣe ní pé ó fi owó yẹn pé kóun fi empower wọn pé àwọn people yìí tó ń sọ̀rọ̀ here and there even given the fact pé kò tiẹ̀ sí monetization wọn tí gbogbo wọn ṣe this time around wípé kí lòun lè fi empower àwọn èèyàn yìí tó máa fi stop gbogbo ìjà tí wọ́n ń jà òun ni wọ́n ṣe gbogbo kinní yẹn. Ẹ̀yin èèyàn tẹ́ bá notice Dorcas ní àwọn funny behaviour kan tí kò dáa. Ṣó ti yẹ Dorcas sórí èmi máa bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ ṣó mo rántí ìgbà tó ní incident nudity or whatever ṣó mọ̀ pé gbà èèyàn wà depressed tẹ́ bá lọ sórí page wa tẹ́ lọ listen sáwọn shows kan ìgbà ẹni mo bọ́ síta tí mo sọ fún Dorcas pé kí ló dé tó ń dress like that because ó show you your mode of dressing and everything before then ṣó mọ̀ pé ó máa bọ́ síta ó máa jó ó máa display àwọn aṣọ tó ń tà tó máa bring different styles tó ní tó máa wọ̀ wọ́n bó bá ṣe ń ṣe ṣọ́ọ̀ ló ń ṣe máa bọ́ àwọn aṣọ yẹn tó máa jó ìgbà tí issues yẹn ṣẹlẹ̀ ṣó rántí Dorcas pé ìgbà yẹn báyìí you know your mode of dressing change even ó wá put on weight. Tẹ́kùn wọn láti bọ́ta lórí iṣẹ́ pé kí ló ń ṣe Dorcas change the mode of dressing ẹ ó ti ṣẹlẹ̀ you know move on and after that ó gbọ́rọ̀ you know ó dey change dressing ẹ then she understand sórí àwọn funny ways kan wà tó ń wù Dorcas tí kò dáa táwọn èèyàn bá wù ẹ́ critically right from the inception of this Facebook buha this Facebook issues and the fight tó wà meaningless tẹ̀ ń jà fún yìí tó bá wù ẹ́ dáadáa Dorcas kò sẹ́nìkan tó bẹ́ẹ̀ ṣe lórí Facebook tó yẹ pé ó máa ń lo tó up to a year tó ò ní issues pẹ̀lú ibẹ̀ ló yẹ kí wọ́n ti check rẹ̀ pé something is wrong with you because ṣó mọ̀ pé woman tí wọ́n pè ní Roselai ṣó mọ̀ pé tabaníkàwò dáadáa ọ̀dọ̀ Àbíkẹ́ ni woman ti bẹ̀rẹ̀ you know that right wípé this woman was actually in Ayetin tó dẹ̀ ṣe kí ni tó ń help wọn bẹ̀ tó ń empower wọn bẹ̀ here and there back and forth all that though ìgbà tí wọn náà máa bẹ̀rẹ̀ pẹ̀lú Ayetin
So Abike go around by to shall help Abike glad to hold the team here. We know all that. But in between, woman ye don't pay the rules line. So understand at all that Abike do tiwa to the empower one to one nibe. Egba ni ori show tiwa. We are not in support of anything. Be it Aye team, team, TMS team or anything. No. So if can understand. If it's team borrow. She understand we are very, very neutral on our page. Ni Banye, Dorcas, woman, you help a lot of people. Who help Yorubo, the 3 wise men. Who help Yeti Cranberry. You remember, right? Who help a lot of people go to one away team. Ni Banye, who fi àwọn èèyàn sí school. Tí wọ́n lọ sí Ìgbénẹ̀dán university. A lot of people, even right down to Soji. To no ni ọmọ kan fẹ́ràn mi àbí kí ló àbí pẹ̀lú mi tó yẹ pé woman yẹn ṣàn ṣe títí ẹ̀. I think she's just a philanthropist tó kàn ṣe títí ẹ̀, you know, out of her goodwill pé jẹ́ kí n ṣá help àwọn èèyàn. Even gan tẹ́ pé àwọn èèyàn gan sọ ń gbà pé kó lè jẹ́ pé àwọn tó wà ní diaspora ni woman Rosula yẹn help tí kò help àwọn èèyàn tó wà Nigeria. In between to help yẹn ni COVID thing ṣẹlẹ̀. You understand? Tó jẹ́ pé ó tún wá further philanthropist actor tó fi ṣe kíni tó fi supply palliatives sáwọn tó wà ní UK ṣé rántí tí Mr. Temidayo tó yẹ pé òun ló ń coordinate gbogbo palliatives yẹn àti àwọn kan tó ṣáà help wọn back and forth in Nigeria. Dorcas, in between the old saga and all that ni woman ima ṣe shop fún ẹ with your cunning way, you understand, ló fi gba Rosula mọ́ Aye team lọ́wọ́ tó bá rántí with your cunning way ló fi gba Rosula mọ́ Aye team lọ́wọ́ tó fi jẹ́ yí pé Rosula ló wà ní bosom ẹ̀ tẹ́ pé everything tó ń ṣe wọ́n ló ń coordinate everything, even down to the fact nígbà tí Esabod gan tí tó lọ sí court nígbà yẹn tó kó rẹ̀ tó gbé rẹ̀ láti UK tó sọ pé ìwọ ń ṣe live broadcast o, you are a journalist o, kìnìkan o, tó lọ síbẹ̀ tó lọ ń ṣe live coverage màmá yẹn nígbà gbogbo saga dustbin tó nọra wọn mọ́ court or whatever, you are under Rosula then. Meanwhile from Aye team ló ti gbà ló ti rápálá tó ṣàṣe kíni tó take over ìyá Rosula yẹn títí tó yẹ pé àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní insult ìyá Rosula yẹn, a woman of dignity and honour láàrin àwọn Edo people ẹ̀ ni woman tó ń pè ní Rosula yẹn. Ẹni tó bá mọ Rosula dáadáa, èmi mọ Rosula dáadáa, she understand, in the community, in the Benin community, she's somebody to be reckoned with. She's a philanthropist. She's someone of high and honor. You understand? Tó jẹ́ wípé ìgbà tí woman yìí dé ọ̀dọ̀ ẹ̀ Dorcas, wọ́n wish-wash woman, wọ́n wash her down, wọ́n humiliate ẹ̀, kò sí nǹkan tó ń ṣe sí, all because pé kí ni Dorcas ó ní ojú kòkòrò, ó ní olè. Dorcas ó ní olè, ó dẹ̀ ní ọ̀lẹ. Ìwọ ni kọ́kọ́ ló dáyé fún Dorcas. Ìwọ ni kọ́kọ́ ló dáyé fún Dorcas. Sori Kwame to introduce a godmother. Kwame ṣe mistake ni. Ó ṣe mistake. The reason to me they suppose ṣe mistake ni pé Kwame, ìwọ tó mọ bó ṣe dé lórí Facebook, don wá ṣe sọ pé téèyàn bá máa jáde nbi kan tó bá máa jáde nbi kan, kódà kó jáde nbi kan kó lọ sílùú Ìgbò, wọ́n ní rántí bó ṣe filé sí, rántí ibi tó ti dìde, rántí ìran tó ti dìde. Ìwọ Kwame ò rántí ibi tó ti jáde, ò rántí ibi tó filé sí, ò rántí ibi tó ti jáde, ò dẹ̀ rántí ibi tó fi ìran sí. Ṣó ti yé nígbà tí Ọlọ́run tari olóore sí ẹ, ṣó yẹ ṣó ní àjùmọ̀ bí ọ̀kan tàánú ẹni tó Ọlọ́run bá rán sí ni ló ṣe ní lóore. Ọlọ́run ta obìnrin yẹn sí ẹ ipe kó wá ṣe ẹ lóore lórí Facebook. Nígbà tó ń pín ọ̀rọ̀ Rosula, even gomba tí wà tí Dorcas tẹ́ reconcile ìjà yín, bóyá May àbígbà ò ní ẹ̀ méjì reconcile, bóyá bí 8 months kọ́lẹ̀ jọ ṣe pọ̀ 7 months sì kọ́lẹ̀ ti fi ká pattern Dorcas nìyẹn. Kò mọ bó ṣe ń keep friendship. Dorcas ò mọ bó ṣe ń keep friendship. Dorcas is a loner. Tẹ́ bá ń wá loner, she is a loner. Ẹni tó bá wo Dorcas ẹ máa rò pé bóyá probably she is an introvert.
Dorcas is not an introvert. She is not. Kò ní that social skills. Ẹni tó bá ṣiṣẹ́ ní health field, a máa wo Dorcas pé ó lack some social skills. That's a form of disability on its own in health line. She's antisocial. That is who Dorcas is. But ẹ̀yin tó wà lórí Facebook, understand the diagnosis in Dorcas. Dorcas is an antisocial person. Ẹ kò máa ní lórí social media ni, but tó bá wà in the midst of people, ẹni tó bá àwọn tó bá di relate pẹ̀lú, ẹni pé kò ní lè relate pẹ̀lú èèyàn púpọ̀. Kò ní lè relate with a lot of people tó wà ní social gathering. And also, ó lè relate tó bá lo social media device. That's a form of disability on its own. And tó bá wo Dorcas ẹni pé ó ní kind of ADHD, but ẹ̀yin lè má mọ̀ because views tẹ́yìn fi ń wo Facebook yàtọ̀ sí views tẹ́yìn bá ẹni tó wà ní headline máa fi wo Facebook. What is wrong with this lady? Why can't she keep friends? Why can't she manage people? Dorcas is an antisocial person. Until tẹ́yìn èèyàn bá understand diagnosis tó níyẹn, kẹ́ tó mọ̀ bẹ́ ṣe máa relate pẹ̀lú Dorcas. Ṣé ti understand nǹkan tí mo sọ? Now, bí mo ṣe ń sọ̀rọ̀ lọ pẹ̀lú ọ̀rọ̀ Kwame, ìgbà tó introduce yàn, bí mo ṣe sọ, òun tí ibi tó ti fi lé sí. Ìwọ tó mọ̀ the way your mode of dressing bó ṣe máa ń múra lórí Facebook, ó wá di wípé tó bá travel lọ sí Nàìjíríà, wọ́n tó yẹ pé tó bá lọ sí Nàìjíríà, bóyá o máa kọ̀ lọ bóyá bíi twice in a year, ó wá di pé in a year o lè lọ sí Nàìjíríà bóyá 5 times or so. Tó bá lọ wà nínú first class. Wà take a picture. Wà apartment tó tún fi ẹ́ sí tí godmother ẹ fi ẹ́ sí. Wọ́n ní tí ṣúbà ta èèyàn máa ń dọ́ọ̀bù jẹ ní òun lọ̀rọ̀ Facebook. Ẹni tí kò bá gbọ́n lórí Facebook kò lè gbọ́n láíláí. Ṣó ti yé yín? Kò lè gbọ́n láíláí. Ìwọ wá rí ààyè lórí ìwọ wá rí godmother kan tó máa help ẹ, Kwame. Woman yẹn fi ẹ́ sí apartment l'Abuja. Ìgbà yẹn ló máa jó, ìgbà yẹn ló máa show off. Ìgbà yẹn ló tún gbére ẹ, ló tún lọ ra gold. Ó tún ṣe gbogbo ẹ̀, ó tún show. Ṣé mo kábí kẹ́dẹ̀ wọ́n ẹ gbogbo ìgbà yẹn? Ṣé mo pé Dorcas máa wò pé pẹ̀lú bóun ṣe kàwé, ṣé o understand? Àní bóun dẹ̀ ṣe rí ọkùn tó ń rí irú offer báyìí tó jẹ́ pé Kwame, how could you get this? Ìwọ kẹ̀dẹ̀rì wọ́n ṣe tiẹ̀ pẹ̀lú inú kan pé okay, Dorcas is my sister. Dorcas máa help me pẹ̀lú monetization. Ìwọ wo gba tí inú ti Dorcas jáde, Kwame, wo bó ṣe máa jáde tó máa pariwo tó máa fẹ́ fún. I just laugh it off pé like, can Dorcas do this for you? Kwame, tí wọ́n bá wà institution, can Dorcas do that for you? Dorcas dẹ̀ máa ń pòwe kan lẹ́nu Facebook kò yé yín. Ńgbà tí Ròkùsù là ń fún lówó, ó ń sọ ń gbà yẹn yí pé ṣóun wá gọ̀ ni, ṣóun ò wá gbọ́n ni, tóun wá declare yẹ tí Ròkùsù là ti fún òun. Òun á sọ etí godmother ń fún un, tó wọ́n máa sọ my mommy, God bless Rosula, hey Rosula, hey Rosula. Máa gbọ́ hey Rosula, hey Rosula mọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìyẹn ni wọ́n á fẹ́ sọ̀rọ̀ fún godmother Kwame. Ìwọ godmother Kwame woman yìí, wọ́n ní nǹkan tó bá ń kojú gba ẹni òrè ló ń pa fún ni. Sórí bí wọ́n ṣe ridicule bó ṣe ridicule Rosula with all her wealth, with everything. Ṣé Dorcas yẹn ló yẹ kí wọ́n náà súnmọ́ ìyá yìí? Tí Kwame bá tiẹ̀ ṣẹ́ tó jẹ́ pé wọ́n ní godmother, ṣé is there no way to lè forgive ẹ? Tẹ́ pé Kwame lọ́mọ ẹ, tẹ́ pé wọ́n gbogbo ló bí Kwame, wọ́n godmother ni mo bá wí o, tó bí Kwame gbogbo fúnra rẹ̀ tó ṣẹ̀. Ṣé wàá ti dànù wá mú ọmọ mi níta? Godmother sọ fún mi. Ṣé wò ó rí pé this Dorcas is a greedy person? Ìgbé nǹkan tó ṣe fún Rosula ó máa ṣe fún wọn náà. Dorcas ń wá nǹkan tó máa jẹ ni, kò yí ẹ̀yin èèyàn ni. Agba star lọ́wọ́ yín, àtúgbowó lórí monetization. Àmọ́ lóun ṣe star party lọ́wọ́ yín. At the end of the day tó máa yá lóun pín owó kan ní Nàìjíríà. Owó tó tún bá máa pín Nàìjíríà, ẹ̀yin followers yìí náà lè máa dá fún. Ẹ jọ̀ọ́
ẹ̀yin tẹ́ ń pín stars family members email rẹ̀ ti fowó ránṣẹ́ sí how many times nínú ọdún yìí. No family members ṣé Dorcas gan mọ nínú yín ṣé Dorcas gan máa ń bá nínú yín sọ̀rọ̀ ẹ dá mi lóhùn because ẹ máa ṣe nǹkan lórí Facebook ẹ ní máa lo your thinking faculty pé ṣé nǹkan tẹ́ ń ṣe ṣó make sense ṣó ní meaning. ṣe rí Kwame ò já ẹ̀bí o ìwọ ló promise ọmọ yẹn pé o fẹ́ fún ní page ipò o fẹ́ bá monetize page ẹ Dorcas ó rí pé platform Iyewe is a very big one tó big ju Kwame lọ tí bá máa sọ pé tá bá máa judge ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀dàlẹ̀ èèyàn ní Dorcas Adéyínká gbogbo ní betrayal. Kwame tó wà gullible títí ó tún gbé ẹ sórí three-way pẹ̀lú godmother ẹ ṣé wọ́n gbé Kwame sórí three-way pẹ̀lú Rosula láti help má dá wa lóhùn ọwọ́ Àbíkẹ́ ló ti gba Rosula ọwọ́ àwọn ọmọ ayé ló ti gba Rosula same thing náà ló tún wá ṣe fún Kwame tó tún jọ ṣé o wá fi pé o máa wá jókòó inú ẹ̀ dẹ̀ ọkàn ẹ̀ dẹ̀ máa balẹ̀ wàá máa interact pẹ̀lú godmother Kwame yẹn wàá dẹ̀ máa gbowó lọ́wọ́ ẹ̀ owó yẹn á dẹ̀ jẹ́ ìdùnnú fún ẹ no ilé ọ̀rẹ́ á bí ẹ wọn kì í ṣe bó ṣe ń ṣe yẹn wọn kì í ṣe bó ṣe ń ṣe yẹn ṣé wọn pa Àbíkẹ́ mi sọ àwọn èèyàn lè sọ pé o ní ète kété lọ́wọ́ èèyàn tó bá dẹ̀ ti ń dalẹ̀ kò ń dalẹ̀ ète kété ẹ̀ kò lè gbé ẹ débi tó máa fẹ́ Dorcas ẹ jẹ́ ká bẹ́ẹ̀ sọ tọrọ fi rẹ̀ sí position Kwame tó bá jẹ́ pé ìwọ Kwame ló ní Rosula tó wá introduce Rosula sí ẹ tó wá mọ̀ọ́mọ̀ tó ló kọ́ ní wèsì ẹ tó ẹ jẹ́ ká fọ̀rọ̀ sí dáadáa wa rò ta ni ò ní bínú ẹni téèyàn finú tán tó wọ́n ló promise ẹ obìnrin yìí ní page àbó promise Kwame page o promise ẹ ní page olùmọ̀ọ́bá ṣe monetization even monetization Kwame ó pẹ́ tẹ́kù òdìdí ìfẹ́ bá ṣe kò di dandan tí page kò bá ṣe wàá fún ní page ṣe bá nìjọ ń ta page ṣé ò lè pe ni pé Toluwani debby o Kwame o page tí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe yìí o page yìí kò dáa o ó dáa jẹ́ ká ra page mi o àbí jẹ́ bẹ́ẹ̀ build page mi o kí kò dẹ̀ máa ṣe ṣòkè máa share sí that means pé Kwame gun òrórí jinlẹ̀ pé òòrùn nǹkan tó dáa fóun ó wá ní page yẹn kódà kó jẹ́ stars kò bá má jẹ́ stars kó tó ní pé page tí wọ́n gbé fún mama Esabod stars ló wà lórí ẹ̀ kò sí monetization kò bá jẹ́ stars ló wà lórí ẹ̀ ó jẹ̀bi Kwame ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa Dorcas ó jẹ̀bi Kwame ó jẹ̀bi ẹ̀ láyé àti lọ́run nítorí pé kíni o promise ọmọ yẹn o ló máa fún ní page o wá lọ gbé page yẹn o lọ gbé page yẹn fún Ìyáwé tó gba page lọ́wọ́ ẹ̀ ṣé Ìyáwé o rò pé Ìyáwé ò mọ̀ ẹ́ ni Ìyáwé mọ̀ ẹ́ dáadáa Dorcas Ìyáwé tí wọ́n ń lo page tó tún gbé Goddess Esther wọlé tí Ìyáwé tún fi page mi Ìyáwé mọ̀ pé tó bá yá o máa owó tó fún wọn page náà ló máa strike page down. Maybe when it's told Dorcas, because you are antisocial. Diagnosis any Dorcas. You will not demo you are an antisocial person. You wait to funny page. You wait more or pay a sabadomo. You pay page to phone, you pay page or yema lane, or yema lane Dorcas. Page to phone ye way. Because so phone ye winning page ye, heart of goodwill. Oh, when support in the page ye, heart of goodwill. Ó ní ilẹ̀kùn tó nǹkan ó ní nǹkan tó ń wá lọ́dọ̀ Esabod kó tó gbé page yẹn fún Esabod because ó kì í ṣe nǹkan for free Dorcas ó kì í ṣe nǹkan for free ìwọ yìí kan náà bó ti jẹ́ pé Sọjí náà ó dì lọ́wọ́ ó dì sẹ́sẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan ó bá Sọjí jà ó bá Bíkẹ́ jà ó bá Bísí jà ó bá Kwame jà ó bá Jókòó Tádé jà ó bá Kébì jà ìwọ nìkan why Dorcas tó lè keep friendship bó ti jẹ́ pé nínú orí Facebook fracas kan ẹ má ṣe kíni ẹ má rotate kí náà ti ń pè ní ẹ má rotate ẹni
No, kí ni reason? No, sọ fún mi, Dorcas, kí ni reason? Because to me, èmi ò feel pé nǹkan tó ń ṣe ó make sense. Tó bá rẹ́ni sọ fún ẹ, ó yẹ ká sọ fún ẹ. Ìwọ wá sọ pé ṣé ó yẹ kí ìwọ wá sọ pé ìwọ gbé data Kwame síta, passport Kwame wà lọ́wọ́ ẹ. Dorcas, tẹ́nìtì bá ṣe Kwame ní Nàìjíríà regarding idea tó wà lọ́wọ́ ẹ, you are going to be held responsible, Dorcas. Tí nǹkan kan bá ṣe Kwame pẹ̀lú idea, àbẹ́ni tí ń ṣe pẹ̀lú idea anywhere in the world, you're going to be held responsible for Kwame. Ṣé o mọ̀ pé nǹkan tó ṣe yẹn ó ní legal implications ni? Ó ní data èèyàn lọ́wọ́. Àwọn èèyàn ronú débẹ̀ ṣá. Passport, ó mọ̀ pé legal document of a country ni. Ìwọ wá ní lọ́wọ́, ìwọ wá bọ́ sórí Facebook pé ó ní data ẹ̀ lọ́wọ́ kíníkan. Tí data yẹn bá bọ́ sẹ́ni ọwọ́ ọmọ ayé, ẹ mú Dorcas. Dorcas ló gbé jáde. And she will hold you responsible for it. Because o ti go far. Ìgbà tó gbé nudity ẹ jáde, ṣé mo pọ̀ dé sọ̀rọ̀ dáadáa? Tó yẹ pé tó bá sọ̀rọ̀ báyìí, ó máa kárí wọnú ni. Onítorí ọmọ ni ìwọ ṣe ń ṣe gbogbo bullshit yẹn káàkiri. O tún ṣe ṣíṣá. Ọ̀tọ̀ ẹni kan tó máa ṣe lórí Facebook. Dorcas, let me tell you the truth. You are too fat. O ti sanra jù for your age. Go and do workout. Bó jẹ́ pé gastric bypass ló máa ṣe, go and do it. Could lose some weight. Ìwọ nìkan wá wà nínú ilé goro. Àdáni, the only thing that gives you joy ni kó tún live camera. Kó máa gba monetization tó ń gbà. Tó bá gbà lọ́nà tó dáa, wàá fi ṣe nǹkan tó dáa. Ìwọ godmother Kwame kedere tó feel pé o ti ní bóyá o ti ní safe haven lọ́dọ̀ Dorcas. Ìwọ godmother yìí, ẹ ṣọ́ra yín. You this godmother, tó bàbá Kwame ṣe, I will advise you strongly. Kó wà lórí ọwọ́ ẹ godmother. Don't mingle with Dorcas. Because pé mo ní anything against Dorcas, mo ń sọ your ways. Mo ń sọ àwọn habits ẹ, mo ń sọ things you do that is totally wrong, Dorcas. Owó gógó ló ṣe Kwame in so many ways. Èèyàn finú tún ẹ, ó trust ẹni now. Ló ṣe ní pé ó mọ̀ pé ibi tí èèyàn ti ń jẹ ni pókè, wá mọ godmother mi, ẹni tó ń help me ni. Tí bá lọ sí Nàìjíríà tí mò ń jó, tí mò ń look good, tí mò ń look beautiful than before, this is the person. Ó tún lòun tún Kwame tún sọ pé òun tún introduce ẹ sí godfather. Why? Ṣé o manipulate ọmọ yẹn ni tó yẹ pé ó fi bẹ̀rẹ̀ sí ní máa fún ẹ ní gbogbo. Ìwọ ṣe introduce Mopelola, ẹni tó máa ń pè ní Mopelola. Ìlú wo ló sọ pé ó wà yẹn wà náà? Ó ṣe introduce Mopelola yẹn sí Kwame. Mopelola yẹn ò ṣe introduce kó fún Mopelola ní, kó fún Kwame ní gbogbo nọ́mbà Mopelola. Kí Mopelola náà máa bá Kwame sọ̀rọ̀ kó wá rí how it feels on what you did. Tó bá rẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀. It's not a matter of Kwame already on whatever. No, ó trust ẹ. Ó ti feel okay. Facebook Saga ti tán. Ta lòun lè mú lẹ́gbẹ̀ẹ́ as a sister tó máa trust ẹ. Òun ló ṣe trust ẹ, ló ṣe introduce woman yẹn sí ẹ. Ìwọ wá fi gbówó wá lè jókòó láti máa gbowó lọ́wọ́ woman yẹn. Why Kwame àti woman yẹn wọ́n wà loggerheads, wọn kì í ṣayé bó ṣe ń ṣayé yẹn. Ìwọ wá ń gbé àwọn kan dìde kó máa bú Kwame pé ó ta ọmọ. Báwo nìyẹn ṣe máa bímọ lóyìnbó tó máa tà láì ṣe surrogate mother. Ìwọ náà mọ̀ pé it's not true now. You should have stopped them from saying pé Kwame ta ọmọ. Ìwọ náà dẹ̀ mọ̀ pé ọmọ yẹn ò ta ọmọ. Àràbù ni gbogbo nonsense yẹn. Ó ti ń go too far. Dorcas, kò dédé tó lè keep friendship. Bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá ń bẹ́ẹ̀ ṣe at the end of the day, ẹ máa fall out gbẹ̀yìn ni. Ìwọ wá ní that one thing táwọn èèyàn understand. Wà máa play victim.
bí ẹni pé onítọ̀hún yẹn ló ṣẹ̀ ìwọ kọ́ ló ṣẹ̀ wàá máa rọra sọ̀rọ̀ but the other person yẹn the other party yẹn ìyẹn hàn tínú bí bóyá yẹn sọ̀rọ̀ pẹ̀lú ìbínú sọ̀rọ̀ fatafata ìwọ wá tán ṣó wàá máa sọ̀rọ̀ kìnìkan ò ráyè kìnìkan kí. Dorcas, stop that nonsense. Stop that nonsense. Ta ló ń lo reverse psychology fún? Àwọn èèyàn, they are not foolish on Facebook. People are not foolish and they are not stupid. Tó bá wo gbogbo nonsense and all your nonsense shenanigans tó máa ń ṣe. Ó kọ́lé ìyá ewé gan tó jókòó síbẹ̀ yẹn. Ṣó mọ̀ pé Lore Martins ìyá ewé. Tó bá lọ sórí page Dorcas, tó bá wo ẹni tó ń fún wọn ní stars jù lórí Facebook. Lore Martins ìyá ewé. Òun ni number 1. Tó bá wo ẹni tó ń fún ẹni stars tó bá wo Lore Martins kó tẹ̀ kún wọn àti Lore Martins àti Kwame ní problem. Lore Martins yẹn go mọ̀ wọn rẹ̀ ó máa yí ò mọ̀ wọn rẹ̀. Ṣó mọ̀ pé ó ti ń fi style bí wọ́n pé ìyá ewé ti ń bú Lore Martins stylishly torí wọn àti Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ ní problem. Ṣó mọ̀ pé Lore Martins ọ̀dọ̀ ẹ ló ń lò as safe haven sìn tó yẹ kó ọ̀dọ̀ ẹ ló ti ń comment ìwọ ló ń fún ní stars ó dẹ̀ mọ̀ wípé Lore Martins ọwọ́ ọ̀tún ìyá ewé ni ATM ìyá ewé lẹ́gbẹ̀ẹ́ kan ní Lore Martins ó ti ń fi style gba Lore Martins mọ́ ìyá ewé lọ́wọ́ ìyá ewé ẹ sábọ̀dù ẹ ṣáàyìn àìyín ìyá ẹ ṣáàyìn àìyín ojú yín ẹ lọ wo péjì Dorcas the top 3 tó ń fún ní star Lore Martins ni number 1 ṣé ewé member kan ní Lore Martins bó tẹ̀ ṣe sọ pé ẹ denounce pé kò ń ṣe ewé member pó ti dọ̀rẹ́ yín sìn kí ló dé jẹ́ pé òun ni number 1 àwọn top fans Dorcas nǹkan àwọn ọmọ pé lọ́la ń kó àwọn èrò mommy mi my mommy my mother rosula kí ló dé táwọn yẹn táàrí wọn àbáwọn other team members tẹ́ pé wọ́n lè jẹ́ pé top fans Dorcas tẹ́ pé wọ́n fún ní star ìyá ewé àwọn top shot inú ewé wọ́n mà ti ń lọ sí TMS náà nǹkan tó ń ṣe fún Kwame ó ti ń ṣe fẹ́yìn náà stylishly ó ti ń wọlé sí lẹ́ra tí ẹ̀ understand bó ṣe ń lọ ọmọ yìí ní a lot of tricks Dorcas ó lè pààyàn lẹ́kún kó fowó yẹn rẹ̀ rìn láyé kò possible ó lè pa èèyàn lẹ́kún ó ṣe kí ni kò fi owó yẹn ra ẹ̀rín kò possible àwọn èèyàn stupid lórí Facebook bóyá àwọn tó ń ha owó fún ní Nàìjíríà 5,000 10,000 kíní kan ta àwọn yẹn ló lè wà gọ́ọ̀lìbù tó máa wò pé òkè Dorcas is this Dorcas is that àwọn tó ń gbèlú òyìnbó gangan yẹn ní no this girl is very trickish ṣé ńgbà kábíkẹ́ àbí ńgbà Rosula tó kú lọ́dọ̀ Àbíkẹ́ tó yí lọ sọ́dọ̀ sábọ̀dù tó fún sábọ̀dù nìkan ṣe bí wọ́n ló monopolize Rosula tó jókòó ti tó ra gàdí tó ra gbogbo díẹ̀ ti owó Rosula tó ń jẹ́ lọ́tún tó ń jẹ́ lọ́sì wọ́n ló máa dictate fún Rosula ẹ̀ tó máa fún lówó so same thing náà ló fẹ́ ṣe fún godmother Kwame àbí godmother Kwame are better. My advice to you is to stay away from Dorcas. Same thing náà ló ti ń ṣe fún Lore Martins. Lore Martins ti lọ ń comment síbẹ̀ ó ti ń ju stars síbẹ̀ ó ti ń ṣe very soon ṣé mo pé Lore Martins Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ ṣé mo pé tí ní issues ọ̀rọ̀ Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ àti Lore Martins mò ń bọ̀ lórí yẹn mi ò ní dàpọ̀ mọ́ra wọn torí Lore Martins ò mọ rẹ̀ lágbára rárá tó wọn máa fò káàkiri follow káàkiri like seriously Dorcas ó ti wọlé sí yẹn náà lára tó bá yá àwọn members ewu eyín tó kù ìyá ẹ sábọ̀dù Dorcas máa wọlé sí wọn lára a máa gbà wọn àwọn members ló ń fún yín ní stars abẹ́rẹ́ sí ni máa gbà wọn nígbà tẹ́yìn bá ti ń lé wọn tẹ́ ti ń bú wọn a máa gbà wọn before you know it àwọn náà kọ́ denounce ni pé you know what yeah we go to whatever I'm not part of your team anymore I'm now out of TMS ìṣe Dorcas nìyẹn ẹ má bú Kwame kò sẹ́ni tí ò ní dùn kò sí ẹni tí ò ní dùn ọmọlọ́mọ tó wà ní òyìnbó tó wá lẹ́ni tó máa ṣàánú ẹ̀ ní Nàìjíríà tó ń lọ tó ń bọ̀ òun wà gọ́líbù tó yẹ pé tí Dorcas fi lè manipulate yẹ tó fi lè ṣe kíni tó fi lè fi nọ́mbà woman yẹn tó fi lè jẹ́ kí Dorcas ní nọ́mbà woman you shouldn't have done that
But my own is Dorcas tó bá wá dúró ní dúró wípé o mama bá woman yẹn sọ̀rọ̀ godmother Kwame o mama wá sọ di godmother tiẹ̀ wá máa gbowó lọ́wọ́ ẹ̀ ilé ọ̀rẹ́ á dà ẹ̀ nítorí ọlá inú kan lọ́mọ yẹn fi bẹ́ẹ̀ ṣe ìgbà tó gbé ní duty ẹ̀ jáde lọ́mọ yẹn ń lọ ló ń bọ̀ ló máa fẹ̀ fún lórí Facebook máa ranjú wọn ni what is wrong with Kwame ṣé òun ló ní issues tí wàhálà tiẹ̀ pọ̀ tó pọ̀ tó báyìí ìgbà tí ọ̀rọ̀ Mọ̀súrù jáde mélòó ni Dorcas ṣe Dorcas pariwo ṣó bẹ́ẹ̀ pariwo tó yìí ìwà ẹ̀ nìyẹn ìwọ wá ń sọ̀rọ̀ pé ẹnìkan méjì pé ẹ olówó ni màá kọ́ dá lóhùn ta ló kọ́kọ́ mọ̀ Dorcas wọn kì í hùwà pẹ̀lú ọ̀rẹ́ bó ṣe ń hùwà pẹ̀lú ọ̀rẹ́ yẹn ṣé wà tí eré wa jẹ́ gbẹ̀ntì ni ìwà àti Kwame lè rub minds torí bí age bracket lẹ́jọ́ wà ìwà àti Yẹwé ẹ̀ sí ní same age you are just friends of benefit ìwà àti Yẹwé lọ́wọ́ tẹ wà yìí Yẹwé dẹ̀ ń ṣú ẹ lọ́wọ́ ń ṣú ẹ lẹ́sẹ̀ torí Yẹwé mọ̀ pé péèjì tó o fún Yẹwé ìwọ gangan náà ló máa ṣe kí ni ló máa mọ bó ṣe máa bá péèjì yẹn jẹ́ eventually torí mo mọ̀ pé relationship wà tí Yẹwé kò lè last Yẹwé gan mọ̀ tó bá ń gbọ́ yú àjọ ń lóra wa ní Dorcas Yẹwé àjọ ń lóra wa ní Dorcas àti yori Yẹwé ń lù ẹ́ lọ́wọ́ torí pé kíni Yẹwé ń fi ẹ́ build the audience tó ti lose ṣùgbọ́n kan ti hack page Yẹwé lóríṣiríṣi pé àwọn followers tó yẹ kí Yẹwé ti máa kọ́ ti máa command followers tó ju kọ́ra lọ́gán pàápàá but torí issues tó wà lórí Facebook yàrá díẹ̀ so Yẹwé ń lò ẹ́ Yẹwé mọ nǹkan tó ń ṣe Yẹwé ń lò ẹ́ láti ṣe kíni because láti fi build the followers láti fi build the page ìwọ náà dẹ̀ mọ̀ pé Yẹwé ń lù ẹ́ ní Dorcas ẹjọ́ lóra yín lọ́wọ́lọ́wọ́ báyìí ni so Yẹwé máa wà careful ẹ sábọ̀dì máa wà careful láti mọ nǹkan tó máa sọ fún ẹ ẹni pé sábọ̀dì ti ń jù sí ẹ díẹ̀díẹ̀ because everybody mọ̀ pé nǹkan tó ṣe ò dáa o need láti bẹ Kwame kó bẹ ẹlẹ́dàá ẹ̀ kó dáríjì ẹ̀ o gbọ́dọ̀ promise ẹ ní page ege how long ló fi ṣe monetization ẹ̀yin lè ní di monetization pé ẹ fẹ́ máa gba monetization ẹni tó nífọ̀n tó lè kanná tí monetization bá yọ tí ò bá yọ who cares about monetization tá a bá fẹ́ gba monetization I can be coming every day kí n máa lọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ I don't have time ìbẹ́ni tó bá ní time ní fẹ́ máa jókòó sórí Facebook you bó ṣe wà yẹn you are antisocial Dorcas o ní ADHD that's your diagnosis. So the only thing that gives you joy is Facebook Live because mi mo báwo ló ṣe wà convenient kéèyàn kan kó wà lórí live kó wà lórí live láàárọ̀ kó wà lọ́sàn kó wà nírọ̀lẹ́ kó wà lálẹ́ so obviously owó monetization ló máa fi sanwó shop ẹ because mo shop pé aṣọ tó ń tà kọ́ ló ń sanwó shop yẹn tí ó bá sí monetization shop tí Rosula aṣọ pé sọjí fún ẹni pé gbà kan ni shop yẹn máa close shop yẹn ò bá ti close down tí ó bá ń ṣe ọ̀rọ̀ monetization ìyẹn tó ń kọ́. Dorcas, do you look at the mirror? Show was statue any last year? Do you show was statue any 6 months ago? Did you check your stature 3 months ago? Dorcas, it blew up like anything. And you sign of good living or whatever. You understand? Lifestyle, it go down the drain. You need to make changes to your lifestyle. Dorcas, you are Thomas èèyàn fair as in huge, wide from obìnrin. For your age, that's too much. That is too much. O láti stop gbogbo àwọn cunning ways sí àwọn ìwà tó máa hù tó máa fẹ́ máa play pé okay ìwọ ni victims meanwhile ìwọ gangan ló ń fa gbogbo wàhálà tó pọ̀ jù lórí Facebook. Má sọ pé torí pé Kwame ò kàwé now. Gbogbo akọ́la máa lọ sí school. Do you understand? Kò dẹ̀ mí pé torí pé èèyàn kò kàwé kò smart. Kò mí pé torí pé èèyàn kò kàwé kò mọ left ẹ̀ sí right ẹ̀. So don't come on the Facebook wa máa sọ even gbogbo ètò òun ṣe yẹn tó òun sọ English fi intimidate Kwame kò dá ṣe bọ́ ọ̀rẹ́ ẹni. She's your friend. You don't do things like that. Tó wá bẹ̀rẹ̀ sí ní sọ grammar tó o sọ kó tó mọ godmother Kwame. Àwọn English tó bẹ̀rẹ̀ sí ní sọ
regarding Kwame come yẹn to introduce godmother sí so gba tó wá introduce godmother sí sì gba now nsìn ẹni tó introduce godmother sí ló wá di illiterate ìgbà tí Kwame ò tí introduce godmother sí kò kì í ṣe illiterate o no mo ń bí ẹni kò tí ń ṣe illiterate ńgbà yẹn o mọ̀ pé so lady yìí ó lè ní irú nǹkan báyìí lọ́wọ́ lè mọ irú èèyàn báyìí Kwame ò ń ṣe illiterate so ìgbà tó ọmọ yẹn wá introduce godmother sí ìgbà ẹ ló wá mọ̀ pé Kwame o illiterate ni ìgbà ẹ ló wá mọ̀ pé Kwame o kò wà exposed ìgbà ẹ ló wá mọ̀ pé Kwame o kò lè speak good English ìgbà ẹ ló wá mọ̀ pé Kwame o kò lè construct good English ìgbà ẹ ló wá mọ̀ pé Kwame o she's not exposed ìgbà ẹ ló wá mọ̀ pé Kwame o olòṣì ni ìgbà ẹ ló wá mọ̀ pé Kwame o she's not your type nígbà tó ti ní access tí ọmọ ibi tí ọmọ yẹn tó ti ń ṣoríire. Dorcas, change your ways before it's too late. Change your ways before it's what? It's too late. Ọmọ kò sẹ́ni tí ò ní bínú náà. Mo wà pẹ̀lú ẹ as a friend. Mo fi inú tọ́ ẹ, mo sọ movement mi, gbogbo ibi tí mo ń jẹ́ sí, mo sọ fún ẹ, ibi tó lóore wà, mo sọ fún ẹ, ibi tí wọ́n ti ń ṣàánú mi, mo sọ fún ẹ. Ìgbà ìwọ wá sọ pé kò ṣe nǹkan ẹyọ kan fún page. Ó ti feel pé torí pé ọmọ yẹn ti ń ra gold. Ọmọ yẹn ó ti ń lo nice hair, ó ti ń lo Mongolian hair, ó ti ń lo Brazilian hair, ó ti ń ṣe manicure and pedicure, ó ti change gbogbo wardrobe, ọmọ yẹn ti ń look good, ọmọ yẹn ti ń wọ gold and all that. So ó ti feel pé tí n bá fọmọdé ní monetization ọmọdé máa fine jù báyìí lọ, I'm not gonna do it. Wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn. Ibi tó yẹ máa dé láyé Dorcas ìyẹn àdébẹ̀, ibi tí wọ́n ti kókò ní ibi tó ti wrong nìyẹn. Nǹkan tó rò tó fi help Kwame nìyẹn. Come on, ìgbà ọ̀la àlùjọ dé. Kí àlùjọ tó máa sọ̀rọ̀ like into Facebook fracas ni Kwame ti wà now. Dorcas. Even gan tó bá sọ pé Kwame ò ní monetize page, ó yẹ káwọn èèyàn gan máa sọ pé no. Pẹ̀lú bó ṣe close mọ́ Dorcas ó yẹ kó ti ní. So ó deliberately ṣe fún pé kọ́mọ yẹn máa ní monetize page nìyà. It's a deliberate act pé fẹ́ jẹ́ kí Kwame kó ní monetize page. Ìgbà wo ni abe space dé? Ìgbà wo ló dé? To page to monetized. Ẹ wo Kudi tó ń ṣe yeye Kudi court and whatever. Rí Kudi ni lifestyle Kudi ti change now. Ẹ mọ̀ tí Kudi ń gbà every month ni. Rí pé Kudi gan change gbogbo furniture lé ẹ̀, Kudi gan change gbogbo everything lé ẹ̀, Kudi gan ti travel all over the place and all that because she's making her money but òun dẹ̀ ṣe kíni ó focus lórí nǹkan tó ń ṣe goal ẹ̀. Bó tẹ̀ yẹ pé òye máa pick on celebrities and news tó bá lọ á blog á sọ̀rọ̀ ń pa nǹkan kan mẹ́sàn náà iye òun ní sọ pé òkè òun fẹ́ betray ọ̀rẹ́ wọn whatever torí page. But àwọn atrocities tó wà lọ́wọ́ ẹ̀ Dorcas ó ti pọ̀ jù. You need to make some changes. Atrocities, all the atrocities ọwọ́ ẹ̀ ó ti pọ̀ jù Dorcas, a lot. It's too much. And you are still growing. Báwo ni wọ́n sọ pé Kwame ta ọmọ? Ó ṣojú ẹ̀ ńgbà tó tọ́ ọmọ. Ó ṣojú ó dẹ̀ mọ̀ pé ọmọdé yìí ò ta ọmọ. Same thing nígbà tí ìhòòhò ẹ̀ jáde Dorcas. Títí tó fi wọ́n gbé òhò ẹ̀ títí tó ń gbé lórí porn. Wọ́n gbé òhò ẹ̀ títí tó ń gbé lórí Twitter. Gistlover gan gbé òhò ẹ̀. Ṣùgbọ́n pé gbàyẹn gan tó yẹ pé Kwame ògùn òbẹ̀ dá sí ńgbà yẹn. Dorcas ó ti lose ẹ̀ completely now. Kwame dúró tiẹ̀ like anything. Like anything ló dúró tiẹ̀ tó ń comfort ẹ̀. Ó torí just little page. No, wà lè ṣe fún wa fi fọ́ gbogbo ẹ̀ wá ẹ̀yin èèyàn wá feel pé Kwame yẹ pé kò yẹ kó jáde, kò yẹ kó sọ̀rọ̀, kò yẹ kó bínú. Ta ni irú ẹ̀ máa ṣe tí ò ní bínú? Ẹ̀yin Yorùbá yóò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Gbogbo nǹkan tí Kwame bá ṣe, ọmọ yẹn justify láti ṣe. Ó lẹ́tọ̀ọ́ láti bínú sí nǹkan tí Dorcas ṣe fún. Kí ni nǹkan tẹ́ ń sọ? Ṣé èèyàn máa pàdánù ọ̀nà méjì ni? Ẹ wá ní pé kó má sọ̀rọ̀ kó dákẹ́ fún Dorcas. Who is Dorcas tó máa dákẹ́ fún?
ó lè ní ẹ̀dà on Dorcas, ó lè ńlá gidi máa ń wá ó lè ńlá ní ẹ wàá gba 14,000 monetization in a month in US funds wàá tún gba owó star kí ló dé Facebook free money ní for everybody now, free money ní for everybody. O ṣe page fún Saheed Shittu, o help àlejò fún page, o tún gbé page fún Esabod, bó jẹ́ pé page tó gbé fún Esabod láti fi steal àwọn followers ẹ ni o dẹ̀ ti ń gbà already. Esabod ò bá la US sílẹ̀ báyìí kan rí mú ipe Lore Martins ni number 1 person tó ń donate stars fún ẹ báyìí ní house of TMS. Wàá tún gba Lore Martins náà mọ́ Esabod lọ́wọ́ very soon because Lore Martins Esabod ti ń bú Lore Martins díẹ̀ tẹ́lẹ̀ anyway. Wàá tún gba yẹn náà lọ́wọ́ ẹ̀ wàá fẹ́ jókòó sórí Facebook ta ló fẹ́ máa control over what? Who are you? àwa tá sọ fún ẹ ní nígbà kó change lifestyle ẹ̀ nígbà tí gbogbo kinní yẹn wọ̀ ẹ́ lára tó yẹ pé in fact o lose ẹ completely. wàá jókòó ẹ wá ní kí Kwame máa sọ̀rọ̀ Kwame láti sọ̀rọ̀ náà ó láti voice out kó sọ tẹnu ẹ̀ kó sọ the genesis, the root of all this nonsense Dorcas ṣe tó ṣe fún kó dákẹ́ kó máa wò kó má sọ anything. Mama godmother mi ti advice yín o tó bá wù yín kẹ́ máa lọ sórí house of TMS kẹ́ jẹ́ kí wọ́n máa kán rọ́bìṣì bó ṣe rọ́bìṣì lòrùsùlà kẹ́ jẹ́ káwọn ọmọ tí ò tó yín tí wọ́n lè tọ́ yín tó bá rí yín tàgùn wọn tó gbé bàtà ẹsẹ̀ yín kẹ́ jẹ́ kán bú yín nítorí pé ẹ fẹ́ score points láàrin bloggers mà làwọn people yìí màmá iye olówó godmother Kwame bloggers làwọn tẹ́ máa ń deal pẹ̀lú àbẹ́ mọ̀ pé ẹ fi pé regular person làwọn tẹ́ ń deal pẹ̀lú ṣá ẹ mọ̀ pé bloggers orí Facebook ni wọ́n fẹ́ bloggers ni èmi máa advice yín pé kẹ́ reconcile pẹ̀lú Kwame tẹ́tí mọ̀ kẹ́ tó invite Dorcas sínú ayé yín kó tó bá yín da gbogbo ẹ̀rú ẹ lọ bèrè lọ́wọ́ Rosula, where is Rosula today? Ó sá lọ gbẹ̀yìn ni o. Ó ti ń yíwọ́ lọ sọ́dọ̀ Lore Martins náà sí o tó bá tún yíwọ́ dọ́dọ̀ àwọn tó kù ọ̀dọ̀ very soon á yíwọ́ dọ́dọ̀ Ọlábánjí, very soon á yíwọ́ dọ́dọ̀ Farida before kíyà tó mọ̀ a kò rí pé Dorcas ti bẹ̀rẹ̀ sí ní ṣe Ọlábánjí sórí page ẹ̀ ni voluntarily. Before you know it Dorcas bẹ̀rẹ̀ sí ní máa ṣe Farida sórí page ẹ̀ voluntarily. Before you know it ó ti ń gbé láàrin ti wọlé díẹ̀ ó tún sinmi. Dorcas mọ nǹkan tó ń ṣe. Before you know it gbogbo àwọn advertisers ọ̀dọ̀ yẹ Esabod a kò rí pé gbogbo wọn bẹ̀rẹ̀ tún gbé advert fún Dorcas ni. Dorcas wọ́n ń ṣayé bó ṣe ń ṣayé o láti bẹ ìṣẹ̀dá Kwame wàá bẹ ìṣẹ̀dá ẹ̀ wàá bẹ ọmọ ẹ̀ wàá bẹ everybody. mi ò ní anything ṣe pẹ̀lú Dorcas pẹ̀lú Kwame o ẹ má get me wrong o ẹ má get I'm not a fan of any one of them but tí òótọ́ ọ̀rọ̀ bá dé ẹ jẹ́ ká sọ tí òótọ́ ọ̀rọ̀ bá ṣe kíni tó bá dé ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká sọ ẹ má sọ pé ti Kwame pọ̀ ṣé any one of you ẹ lè gbarú ẹ ọmọ ọlọ́mọ tẹ́kù tó bá lọ Nàìjíríà báyìí máa flex ni bó ṣe ń ra 80 carats bó ṣe ń ra 20 grams ló ń ra 30 grams tó máa fi sọ́rùn tó máa jó tó máa ṣe nails tó máa ṣe irun tó máa jókòó tó ọmọ ọlọ́mọ máa jókòó sínú beautiful living room títí tá pé màmá Kwame ẹ̀gán dénú ilé yẹn tó màmá Kwame gbé gbogbo ẹ̀ sí Kwame wo ó ti lẹ́yìn lẹ́sìn lórí Facebook o wọ́n ní tíṣù ẹni bàtà èèyàn má ṣe kí ni wà dọ́ọ̀bù ni tọ́lọ́run bá yọ godmother mi fún ẹ tọ́lọ́run bá dẹ̀ sọ pé godmother yìí ó sì máa dúró tiẹ̀ anything tó bá ṣe pẹ̀lú godmother yìí tẹ bá parí ìjà henceforth má gbé sórí Facebook mọ́ kí ni mo sọ fún ẹ má gbé sí orí Facebook mọ́ ṣé o mọ̀ pé owó náà mọ̀ pé Facebook ilé ayé kan ni ìwọ náà lọ sọ pé jókòó dáadé sọ pé godmother ẹ kọ fún un ládírẹ́sì lọ godmother náà dẹ̀ ni gbogbo wọn ti mọ̀ sí tẹ́ pé ìyá tó rọra ń jẹ tó rọra ń ṣàánú ẹ tó ń ṣàánú ẹ bí ẹ o mọ̀ pé àwọn ń gírí láyàn wà lórí Facebook àwọn afẹ́ajẹ má fẹ́ ayó
wọ́n ti bẹ́ẹ̀ tójú bọ̀, wọ́n ti bẹ́ẹ̀ tapápọ̀, wọ́n ti bẹ́ẹ̀ tẹsẹ̀ bọ̀ báyọ̀, wọ́n ti mọ ilé godmother, wọ́n ti mọ phone number godmother, wọ́n ti mọ everything. Ó ṣe sọ fún Dorcas, ó ṣe sọ fún Mopelola kó ra fóònù fún Kwame. Ẹbí nínú àwọn star ẹ̀ ni, àbí nínú àwọn tó máa help ẹ̀kọ́ ni, ó ṣe sọ pé kó náà ra fóònù fún Kwame. Ìwà sórí àwọn ìwà burúkú tó ń wù yẹn, tó ń wù Dorcas, tó máa fi pé ó wà kán ní pé ó smart, tó máa sọ stupid àwọn English tẹ́ pé ghetto English of UK tó ń sọ. Tó máa fi kó bóyá ó smart, wá máa play victim ẹ̀yìn ráyè yẹra nù, ẹ̀mí ráyè kìíní kan. Wọ́n ilé ọ̀rẹ́ òun ṣíwà tó wù yẹn. You wrong that Kwame in so many ways. Tó bá rẹ̀ ní sọ fún ẹ. You wrong that lady in so many ways. Ó tún wá bẹ́, ó tún send the voice note sí ẹ pé òkè o. Dorcas, ìwọ ló promise me page, kí ló tó gbé page fún Esabod. Ìwọ tó gbé page fún Esabod, ó mọ nǹkan tó ń ṣe. Ó mọ nǹkan tó ń ṣe, Dorcas. Ìyẹ̀wé náà kẹ̀dẹ̀rí, ìyẹ̀wé náà gbọ́n nínú, ó gbọ́n níta. Òun náà ń ṣọ́ ẹ, ẹjọ́ ń ṣọ́ra yín ni. Ẹjọ́ lora yín lọ́wọ́ ni. Ẹ̀yin yẹn lọ́kọ́ sílẹ̀ kó tó di June next year. Dorcas àti báyẹ̀wé jà. Mo dé yan antisocial person in Dorcas. She's antisocial. Ó ní ADHD. Diagnosis ẹ̀ nìyẹn. Ó dẹ̀ yẹ kó máa lo medication fún antisocial syndrome tó níyẹn. Ó need láti máa lo medication. Ó lè máa lo cunning ways kó máa fi gba aláàánú lọ́wọ́ àwọn èèyàn. Ó lè máa lo cunning ways kó máa fẹ́ èèyàn lè fowó ẹkún rẹ̀ rí náà. Kò make sense in any way. Kò make sense. Ó lè máa fi owó ra happiness pé tó bá ti pa àwọn ará Nàìjíríà, a máa ṣe give away lẹ́ni o, we are going to distribute 500,000. 500,000, èló ní 500,000 nínú owó tó ń gbà in a month, Dorcas. Èló ní 500,000 nínú owó tó ń gbà. Èló ní, kódà kò tí wọ £1,000 nínú 15,000 whatever tó ló ń gbà or whatever tó ń gbà. Tó bá gba owó ìjìbò ló sọ̀rọ̀ ẹ kí ló kọ́ anybody pẹ̀lú yẹn. But má lo greediness ẹ kó fi bà nǹkan jẹ́. O ti fi greediness ẹ, o ti fi bà a lot of things jẹ́. A lot of people knows. Má rò pé àwọn èèyàn mọ̀. People are not stupid on Facebook. People are not what? They are not stupid on Facebook. Glory, retrace the step, Dorcas. Retrace bó ṣe máa relate pẹ̀lú àwọn èèyàn. Retrace antisocial skills, Ọlọ́run ní jẹ́ kó rógun tó jẹ́ àdá nìkan náà. Ṣé Facebook nìkan ni your friendship ibẹ̀ ló hẹ́ndì sí ni. O tún sọ̀rọ̀ Vivian, o tún sọ̀rọ̀ àwọn tó kù, o tún ṣe kíní, o wá ń play bí ẹ pé victim yẹn bí ẹ pé o sent lórí Facebook o, no, ìwọ ni the nicest person, ìwọ ni the good person, ìwọ ló ní pure heart lórí Facebook. Dorcas irọ́ ló ń pa. Nǹkan tó wà ní ò dáa. You are very selfish. Everything should be all around you. That is the kind of person tèmi rí ẹ, tá rí ẹ lórí page wa, that everything has to be centered around you. Ilé ayé yóò dẹ̀ ṣe kò ń jẹ́ àwàdé fẹ́nìkan. Ilé ayé ò jẹ́ àwàdé fún ẹnìkan. O láti lọ bẹ Kwame. Ẹ má bú Kwame pé ó ń sọ̀rọ̀ pé ó ń jáde fún Dorcas. Ẹ má bú Kwame, lọ bẹ ọmọ yẹn kó lọ bẹ ìṣẹ̀dá ẹ̀ because ìwọ ló ṣẹ̀ ẹ́. Ìwọ wá sọ pé ó bẹ ni ó ti wà forward torí ẹ̀ ni kò ní sùúrù torí ìjọ ló fẹ́ bá ìjọ ò lọ ń ṣe monetize page. How long ló fẹ́ take care láti ṣe if you really want to do it for her? But because you don't want to do it for her, because o ti di pé ọmọ yẹn ti ń dán, o ti di pé lifestyle ti ń change, o ti fi pé tó bá gba owó monetization ó tún máa ju bó ṣe wà yẹn lọ. O lè fọwọ́ bògo anybody now. Tí wọ́n bá decide pé tí wọ́n bá gbọ́ monetization tiẹ̀, o máa wà nínú ilé bí ìgbín, o máa wà nínú ilé bí èkúté, o máa wà nínú ilé bí aáyán, o máa fẹ̀ lórí pẹ̀lú owó tó ń gbà, o máa fẹ̀ lọ́rùn, o máa fẹ̀ nídìí, o máa lo filter. Ìjọ ló fẹ́ yọ filter náà Dorcas, ìjọ ló fẹ́ yọ filter.
mi ò lẹ́ni tí lè gé ìṣẹ̀bọ̀tà àwọn òwà kan wà tó yẹ pé òun tẹ́ pé èèyàn láti bá ẹ sọ òótọ́ ọ̀rọ̀ wípé it's not good. It's not good. Ẹ fi Kwame sílẹ̀, ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún. Ẹ̀yin náà lè jà fẹ́fẹ́ yín, ṣé ẹ̀yin wọ́n á gbóló, wọ́n á gba olórí yín lọ́wọ́ yín, wọ́n á sọ fún yín pé bí kan àti máa tún jẹ, wọ́n á tún díbẹ̀, ẹ wá ní kẹ ẹ wá dákẹ́ fún nítọ̀hún. Èèyàn mélòó ló lè ṣerú ẹnu yín? Èèyàn mélòó ló lè ṣerú ẹnu yín? Ìyẹ̀wé ẹ jí, ẹ má sùn, ẹ ti ń sùn lórí ọ̀rọ̀ Dorcas. Èmi ò ní pé kẹ má jọ ṣe friendship tẹ jẹ́ ń ṣe mommy and daughter. Ìyẹ̀wé my mommy, nothing will make, àti gbọ́ several times. Ọlọ́run ò ní jẹ́. There's nothing that will make me to abuse mommy Esther, but at the end of the day, ìyá kìíní kan, ìyá blah blah blah. Is it not Dorcas? Is it not Dorcas? Still they keep a friendship. Is it not Dorcas? Still they keep friendship. So wọ́n máa lo gbogbo àwọn ghetto English yẹn kó máa fi yẹn máa bá àwọn èèyàn kan sọ lórí Facebook. Bóyá àwọn people of your caliber lè máa bá àwọn èèyàn sọ fi yẹn sọ lórí Facebook. And stop all your shenanigans. Stop all your shenanigans. Kó yẹ gbó lórí àwọn èèyàn káàkiri. Ibi tó bá máa dé láyé Dorcas wà débẹ̀. Ibi tó ẹnìkejì bá máa dé á débẹ̀. O ò lè gba kọ́níwèé kéèyàn fi dókè. Tíyàn bá gba kọ́níwèé tó fi dókè, kọ́níwèé tó gbà tó fi gùnkè yẹn, kọ́níwèé yẹn náà ló wá fi jábọ́ wá sísàlẹ̀. There's no if and but regarding that. Ọlọ́run kò fẹ́rù àwọn ọ̀wà bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ò finú dídùn kò fẹ́rù àwọn ọ̀wà bẹ́ẹ̀ yẹn. Why will you do that? Wá ní kó má sọ̀rọ̀ kó dákẹ́, ẹ̀yin ò ráyè ranù. O láti ráyè ranù. Because you started all this nonsense. Ọmọ yẹn jà fún ẹ̀nà fún ìpò gbogbo àwọn èèyàn mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ní social media ni lórí ọ̀rọ̀ Ṣẹ́gun, lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ US yẹn àti gbogbo wọn tó ní sexual kìíní kan. Ó dẹ̀ máa sọ pé bàbá wà ní. I knew that there's no baba in the house. There's no baba one list. Baba is not at home. It's not at home. People are not fools. Adults don't deal with lórí Facebook. We are not dealing with teenagers on Facebook. Ma get yẹn clear Dorcas. Táwọn èèyàn bá hail or don't so whatever. Wọ́n kàn sọ ni probably they are using you to pass their time, or they are just using you for pleasure or leisure purposes. That's it. So má fi pa àwọn èèyàn within them, they don't know the truth. My advice to Kwame's godmother, Joma, mo fọlọ́run bẹ̀ yín, stay clear of Dorcas. Whatever, reconcile pẹ̀lú Kwame mo, I will advise you to be on your neutral lane and let it be like that. You don't want your name to be dragged. Fẹ́jẹ́ kẹ́ni kankan kó trash orúkọ yín in the mud. Because ọba yẹ kí n tàn yín, Dorcas ò lè save yín tó bá drag orúkọ yín in the mud. Tí Dorcas bá wá tó bá sọ pé òun jà fún yín nǹkan kan bẹ́yẹn, owó tó fẹ́ gbà lọ́wọ́ yín ni o. Dorcas ò ń ṣe nǹkan kan fún yín for free o. It has to be of benefit. It has to be of benefit. So kẹ́mọ̀ nǹkan tẹ̀ ń ṣe orúkọ tẹ̀ ti build, ẹ má jẹ́ káwọn ọmọ kan ruin ẹ̀ nítorí pé cheap stake owó kan tó fẹ́ gbà. We're gonna continue on this show. We just felt that we need to tell the truth. At least guys, stay clear. And if anything happened to Kwame regarding data page yet or a passport or anything, Dorcas, you will be held responsible. Say Kwame ba lọ sí Nigeria, anything ba ṣẹlẹ̀ or whatever regarding that database, the data page or whatever, don't trace it, don't move or anything. Dorcas, held that responsible for that, because you shouldn't be doing that. Kwame has the right to sue you because of out of trust in it. One of them regarding that, but you cannot display it or give it to any person. So Dorcas, retrace ways. Stop being cunning. Stop being cunning. You are now. You are the betrayer of the highest level. We're going to continue on these shows, on different shows that we are going to continue, and then we'll continue to talk about different things. Then, Oro Ajoke Omama Martins, we mentioned that
the other time lórí YouTube page wa pé we're gonna expatiate on that, so I'm gonna find time láti wá àwòráyè ká máa jókòó lórí Facebook 4, 5 times, 7 times in a day. Who has the time for that? There's better things that we can téèyàn láti ṣe. You're busy ju gbogbo yẹn lọ pẹ̀lú iṣẹ́ or whatever, but sometimes once in a while téèyàn bá rí the truth láti sọ, ẹ jẹ́ ká sọ. So we come again. Eshegonio, thank you for staying with us. Thank you for listening. We appreciate you. We have a page which is Rush Blog TV on YouTube, and our Good Rush Blogspot, and also God Spike. Thank you, viewers. We appreciate you greatly. So I'm on other shows. We're free some other time. Thank you, everyone. Everybody, we appreciate your time and have a wonderful day. Bye.